Wọ́n gbé wá sí pé ọ̀pọ̀lọpọ̀ ní jà fún ara ẹ̀ ní tí wọ́n bá wá ń sọ bẹ́ẹ̀ mo máa ń wo àwọn tó ní mo ń jà fún ara mi yẹn pé ìwọ náà tó ń sọ̀rọ̀ yìí tó bá tẹ̀sẹ̀ mi nínú àwọn tí ń tọrọ lọ́wọ́ mi nìwọ́ wà èmi tọ́lọ́run wá kẹ́ ẹlòmíràn ní mo ló ti rówó màá ní lọ wá ń gbọ́gbù náà mi ìjà tó bá kọ̀ nípa láti ń jà ní tọ́lọ́run pa mí ní sísì fọ́ wa náà èyí ò lè ní kó o dà kankan pọ̀ pẹ̀lú òun òṣùpá ní àsòrò bá lò pọ̀ bàbá Dámilọ́lá kò sọ̀fẹ́ ọkọ̀ rọ́pò ìdí ni pé tèmi àti ẹ bá dà kẹ́kọ̀ọ́ mi ò ní yẹn jẹ mi wà nígbà kan yẹn mi jẹ mo ti ń ṣe struggle mi ti pẹ́ torí pé ilé ayé tá a wà yìí tẹ́tẹ́ ni ilé ayé tá a wà yìí èyàn máa ń ta tẹ́tẹ́ tọ́ba ta ó ṣe é ṣe kó jẹ ó dẹ̀ ṣe é ṣe kó ọmọ jẹ tọ́ba wa nù gbìyànjú ó tún mọ̀ ta tọ́ba yà yẹn máa padà jẹ so tẹ́lẹ̀ bá wá ṣe nǹkan tọ́ba ṣe mistake á ní mo ṣe mistake bẹ́ẹ̀ sá torí pé àti àkọ́ pé tẹ́tẹ́ rẹ̀ ó jẹ́ mbẹ́ yẹn ìgbà tí mo bẹ̀rẹ̀ struggle pẹ̀lú Muhammadu Buhari mo ti ń ta tẹ́tẹ́ yẹn lọ lórí ọ̀rọ̀ struggle Yorùbá Nation mo lè ti ń jẹ lọ but ìgbà tọ́lọ́wọ̀n kọ́ pé máa jẹ jálẹ̀ ní ayé Buhari ó kógun ká mi mọ́lé lóru kò sì wá nú àkọọ́lẹ̀ tí mo kọ lọ́dọ̀ Ọlọ́run tọ́lẹ̀ mi pé ń kú lọ́jọ́ yẹn mo escape ó wá dàbí iná lójú àwọn ọmọ èèyàn wọn ò bá mi fọpẹ́ fún Ọlọ́run tó gbà mí tó gba ẹ̀mí mi lọ́wọ́ Buhari wọ́n máa ń fọpẹ́ fún mi àwọn míì ní ikùn rẹ̀ wá bẹ́ báyìí wọ́n fọwọ́ kò fún báyìí àwọn míì ní ọkà lẹ́sẹ̀ àwọn míì ní odológbò àwọn kan lọ́bẹ̀ látọ̀rí 3 story torí pé wọn ò ní mọ̀ nínú Ọlọ́run dẹ̀ ní òun lòun mọjọ́ tí ẹ̀dá òkú òun lòun sì ní ohun gbogbo tí òun lè so ohun gbogbo tọ́jọ́ òkú ẹ̀dá bá pé ni ẹ̀dá máa ń kú ìgbàtọ́jọ́ òkú ìyá mi pé ló kú ní July yẹn so gbogbo nǹkan láyé tọ́lọ́run ni Ọlọ́run jẹ́ kẹ́mi gbogbo wa gùn mo dúpẹ́ lọ brọ́dà mi Ọ̀ràkọ́lá Olúwayé Dublin ẹ̀gbọ́n dáadáa ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn brọ́dà mi tó wà níbí mo ń fi mí lẹ̀ àjọsọ̀ kú ìyá mi náà ni ọ̀rẹ́ mi kan náà bẹ́ẹ̀ bí Gúgúrú defense làwọn àjọ àtipẹ́tipẹ́ nígbà mo rí wọn bí ẹ̀rù wá bà mí pé àwọn náà ti mọ̀ pé Nàìjíríà iyọ̀ ti dùn tọrọ fisa ni wọn ní ọ̀rẹ́ mi bò ní Ọlọ́run ti sáko Nàìjíríà ọsáwọ Ọlọ́run kẹ wọn ti sọ di ojú kejì so nísìn òun náà ti wọ agbára Yorùbá Nation bó ṣe wà yẹn àjọ ń jagun lọ Ọlọ́run níjọba bàjẹ́ fún ẹ ṣé mo dúpẹ́ mo kí brọdà mi òyìnbó ọmọ ọ̀rẹ́ ọmọ mi lòun ọ̀rẹ́ ọmọ mi ní Ọlọ́run bá tó ní mi kò ní jẹ́ ọparẹ́ nígbà tílẹ̀ Yorùbá bá ń dùn ọwọ́ bá ọ̀tẹ̀lẹ̀ ọmọ mi wá ọwọ́ àjẹ ẹ̀fọ́ rírò ní ìlú wa agbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan Ọlọ́run ìjọba àjẹ fún yín orúkọ mi lẹ́ẹ̀kan sí Sunday ti wúwo mọ̀ sí Sunday Igboho thank you. Kí má gbàgbé brother mi Semolina èèyàn mi tipẹ́tipẹ́ ni wọ́n nígbà tí wọ́n á sọ fún mi pé àwọn làwọn máa dá mi lára mi bẹ́ẹ̀ dé mi lé mi torí Ọlọ́run ìjọba àjẹ fún yín ẹ mọ̀ ní iyì ara yóò dẹ̀ ní tán iyì ara yóò ní tán èmi ò ládùn àwọn ẹ̀kọ́ torí pé Christian ni mí but mi mọ àdúrà Christian yẹn gbà bàbá mi wá máa ń ṣàdúrà kan fún mi yóò ní ojú ní gba yìí ní ọwọ́ orí àtẹ́lẹsẹ̀ ní gba yìí lọ́wọ́ ọ̀nà bàbá mi mọ́ sọ bẹ́ẹ̀ o á ní aṣọ funfun ní mọ́ gba yìí ní ara òkú torí pé àjàgbá yìí ní ti àrá ẹ̀mọ̀ gba yìí ní gbogbo ọjọ́ ayé Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo di ọmọ atakọ́tẹ́ ẹgbẹ́ ọmọ gègé lólódó sànyà òdébí ní pàràdì omi kò sí ń sán síbi ní ẹ̀rọ ọmọ òkúta mẹ́ta ọ̀nà Ìgbòho ọ̀kan ń sinmi dábọ̀dàbọ̀ ọ̀kan ní máa rọra ọ̀kan nígbà tó mọ̀rẹ́ kí ló wá dé Ìgbòho mọ̀rẹ́ Ọlọ́run ìjọba ìjẹ fún ẹsẹ̀ wọpẹ́ tẹ́lẹ̀.